ẹ kú dédé wòyí gbogbo èèyàn ọmọlẹ̀ káàrọ̀ òjíire ọmọlẹ̀ oòduà tí ń bẹ lárọ̀ọ́wọ́tó lọ́la ẹni tó ní odù tó ní òṣùmàrè olódùmarè mojúbà gbogbo àgbààgbà tí bẹ káàkiri àgbáyé mo kí gbogbo wa lọ́lọ́kan òjọ̀kan akọni ń bábo àti lálá kérébótó ìran Yorùbá bọ̀ wọ́n ní ẹnìkan ń rí ààfin lọ́jà kóníkèrè ọ̀wọ̀ òrìṣà báyìí ni a fi wọ ààfin ọ̀wọ̀ ìkókó òní a fi wọgi mo fi ọ̀wọ̀ wọ gbogbo àwọn àkàndá ènìyàn tí ń bẹ lárọ̀ọ́wọ́tó. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni alàgbà kan tí wọ́n ní ọ̀kúnkúndùn ìlọsíwájú wa nílẹ̀ káàrọ̀ òjíire ilẹ̀ oòduà ọ̀gbẹ́ni Lawal Adéwálé oníkẹ̀kẹ́ cousin ni wọ́n fi ẹ̀sùn kàn mí. Wọ́n dẹ̀ pè mí níjà pé kí ló dé tí mi ò kàn tiẹ̀ fi ohùn sórí afẹ́fẹ́ mọ́. Wọ́n ní àwọn onígbàgbọ́ pé àwọn ò ní ilẹ̀ lọ́rùn mi ṣẹ̀ ó dàbí pé iṣẹ́ òun gan-an mi ò jẹ́ ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ìyẹn wà lára ohun tó wá gbé mi dìde tí mo ní wọ́n á máa bẹ̀rẹ̀ sí ní ṣe atótónu tí mo ti ń dábàá àti ṣe lọ́jọ́ tó ti pẹ́. Ní orí fọ́nrán kan wà tí ọ̀gbẹ́ni Lawal Adéwálé tí wọ́n pè mí sí tí wọ́n ti ń ní kí àwọn èèyàn kí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fi èdè fọ̀ kí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní fi ohùn tẹ̀ àti àwòrán àbí móhùnmáwòrán ránṣẹ́ ní èdè abínibí nìkan. Ṣùgbọ́n mo wá kíyèsí wípé onírúurú awúrúju tó máa ń wà lórí fọ́nrán ọ̀hún tí àwọn èèyàn máa ń fi oríṣiríṣi Gẹ̀ẹ́sì yálà ohùn tẹ̀ ni o àbí àwòrán ni o àbí móhùnmáwòrán tí wọ́n máa ń fi ránṣẹ́ lóòrèkóòrè ó ní bí èèyàn bíi mẹ́fà méje kan tí wọ́n ń yé rúfin irú awúrúju bẹ́ẹ̀ náà wà ní gbogbo ibi tí mo bá ti rí àwa ọmọlẹ̀ káàrọ̀ òjíire ọmọlẹ̀ oòduà lórí fọ́nrán. Ìgbà míì ẹni téèyàn bá mọ̀ èèyàn ò tí ì mọ̀ dáadáa ó dìgbà tá a bá kófìrí ara wa lórí fọ́nrán ìgbà yẹn la ṣẹ̀ máa ń mọ bí oníkálukú wa ṣe jẹ́ nítorí pé èròǹgbà ènìyàn àti èrò ọkàn ènìyàn ni èèyàn máa ń gbé sílẹ̀ lórí fọ́nrán. Bàbá ríra wa lókè rere bàbá kíra wa dáadáa ó yàtọ̀ sí irú ìwà tá a máa bẹ̀rẹ̀ sí ń bára wù tá a bá ti ń ṣe atótónu lórí fọ́nrán. Ó wá yẹ kí n gbèrè lọ́wọ́ gbogbo wa ǹjẹ́ ìhùwàsí wa lórí fọ́nrán ǹjẹ́ ó jọ ti ọmọlúwàbí bí? Ẹ jẹ́ n béèrè ìbéèrè yẹn lẹ́ẹ̀kan sí àwọn ọmọlẹ̀ káàrọ̀ òjíire ọmọlẹ̀ oòduà ìhùwàsí wa lórí fọ́nrán ǹjẹ́ ó jọ ti ọmọlúwàbí bí? Bí a bá wá béèrè lọ́wọ́ ara wa pé kí ló tiẹ̀ wá dé tí òjíṣẹ́ kan tiẹ̀ wá ń sọ ọ̀rọ̀ fọ́nrán yìí tó dẹ̀ gbé bí ẹrù àjàkà tó gbé kárí ẹ jẹ́ ká fi ojú ṣùnùkùn ká fi wọ́ ọ̀rọ̀ ṣùnùkùn. A rí mọ̀ wípé ìwà tí à ń wù lórí fọ́nrán yìí ìwà à ń ṣojú ara wa ni. Bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rí gbogbo wa là ń pariwo lọ́tún lọ́sì wípé a fẹ́ padà sí ìjọba tiwantiwa. Ǹjẹ́ a tiẹ̀ kíyèsí wípé irú ìwà aṣojú ara wa tá à ń wù lórí fọ́nrán yìí náà la máa gbé dé ìjọba tiwantiwa tí a bá ní Odùduwà Republic tán? Ẹ jẹ́ kí n ṣàlàyé lẹ́ẹ̀kan sí àti ní Odùduwà Republic o. Ìwà ta ni ó mú mi tí à ń wù lórí fọ́nrán yìí ǹjẹ́ akàntí ẹ̀ kíyèsí wípé ó máa bá wa dé ìjọba tiwantiwa tí a bá bẹ̀rẹ̀ Odùduwà Republic? Ohun tí mo fi sọ bẹ́ẹ̀ ó ní wípé mo ti wọ̀n ní fọ́nrán fún àwọn màjèsí mo dẹ̀ ti wà ní fọ́nrán fún àwọn àgbààgbà. Àwọn àgbààgbà ti pè mí sórí fọ́nrán títí wọn tí mo ń wòye onírúurú awúrúju onírúurú ọ̀rọ̀ alátẹnujẹ onírúurú rírúfin lọ́tún lọ́sì tá a rí láàrin àwọn àgbààgbà náà la rí láàrin àwọn màjèsí. Èmi nígbàgbọ́ pé iṣẹ́ ni àbá kóra wa ní ìjánu o. Irú àwọn ìwà báyìí kò yẹ kó máa gbèrú sí nítorí ìgbà tá a bá máa bẹ̀rẹ̀ sí ní ìjọba tiwantiwa tó ṣú dẹ̀dẹ̀ irú ìwà bẹ́ẹ̀ náà la máa gbé dé ìjọba tiwantiwa. Ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n àkíyèsí yìí òun ni mo fẹ́ kí gbogbo wa kí a ronú nípa ẹ̀ tí a bá ń tẹ̀síwájú ká máa bẹ̀rẹ̀ sí ń tẹ̀lé ìlànà àti òfin lórí fọ́nrán. Ìṣe ilé yẹn òun náà ló máa gbé wa dóde òun ló máa gbé wa dé ìhà ìjọba tí à ń fẹ́ kí ìjọba ọ̀hún kó má dojúrú àti bí pẹlẹbẹ báyìí ló yẹ ká ti mú ọ̀lẹ jẹ. Fún àǹfààní ẹni tí ò bá mọ̀ ni èmi ni òjíṣẹ́ ìṣẹ̀dálẹ̀ o. Ẹ ṣeun ẹ kú etí ìgbọ́ a ó máa rí yín bá o. Ìṣẹ̀dálẹ̀ ẹ gbè wá àṣẹ.